Subhanallah. Share video tí mo pin sókè me tó fún àfáà yẹn lọ tí mo nínú yẹn. Àti ní ẹ má fi ọtí lò ṣẹ́. Àwọn kan tí wà tán tó ń fi igbó lò ṣẹ́. Gbogbo àwọn kíní ló tẹ́ máa react lára yín so. Now imagine tá fà yẹn sọ. Ẹ jí n tẹ́ kọ́kọ́ play video yẹn náà. La kai yẹn bá mú ju ọ̀dọ̀ tó Ọlọ́run. Because all can mo wo pé kíni kókó ń ta wá ṣe yín. Bàbá a lọ fún kíní náà ọjà náà la ke fún fa. Kíní funfun ni. Ẹ má yípo. A máa ṣe bí wèrè. Ẹ bẹ́ẹ̀ ni a mọ̀ ké. Ìwọ tí wọ́n pè ń wèrè tó pé láyé mi ṣe wèrè. O fẹ́ lọ Mọ́kà tó bá lọ Mọ́kà ó ṣe wèrè. Torí pé àwọn kẹ̀kẹ́ ń bẹ nínú iṣẹ́ hajj tó yẹ pé wèrè ní ṣe. Wèrè ní Ihoho orin Ihoho Mọ́kà. Wèrè ní dáná sí bàbá ti gbé ara mi ò gbọ́dọ̀ fárun mọ́. Wèrè ní mọ́ pariwo kun bí ọ̀dà kan mọ́ pariwo. Wèrè ní lẹ́kọ̀ọ́. Èyí mọ̀ wá mọ́ fara sí. Ọ̀gbọ́n wọn ò bí ọ̀dà kan mọ́ pariwo. Labbaik Allahumma labbaik. Ó pariwo ó tún máa pariwo ni. Bó ti ọ̀gbọ́n fara sí. Wèrè ní lẹ́kọ̀ọ́. Tọ́. Ṣé gbọ́ nǹkan tí àáfà ti ń sọ lẹ́nu. Tán bá ti wá dòde òde tán wá dé yìí wá jóde tí wọ́n ti rí pé àwọn ò rí owó gbà dáadáa subhanallah àbáwọn òde tó jẹ́ wípé serve yourself nìkan tán ti mọ̀ pé àwọn kó ẹran wọn kó ẹja wọn kó gbẹ wọ́n sì máa ń lọ mìsíyàn pọ̀pọ̀lọpọ̀ yẹn tí ẹ gbọ́ èdè mo sọ wọ́n lọ ń jábọ́ wọ́n ti lọ mìsíyàn subhanallah kí ni wọ́n kẹ́tọ̀kẹ́tọ̀ yẹn àwèrè ló ń ṣe hajj ẹ gbọ́ ẹ̀ ń dọ̀tí Islam wallahi ẹ̀ ń dọ̀tí Islam subhanallah kí ni gbogbo jágbàjàgbà yẹn èló náà promise àbáyé wallahi is not funny kò funny kí ni ìtumọ̀ lẹ́nu àfààfà ẹni tó bá lọ sí hajj ẹni tó hajj iṣẹ́ wèrè ní subhanallah wọ́n wá kó àwọn ẹran kan sẹ́yìn àwọn náà mọ̀ jáná sí wọ́n mọ̀ sọ ọ́nà dandan bí àfà bá tiẹ̀ ṣe mistake ńgbà mi àbí wíwí kúwì sí ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn ẹ lè sáré sọ sí wọn létí bàbá ọtí yẹn ti ń react lára yín o ẹ dákun yìí tẹ̀ ń sọ yìí ẹ wallahi ẹ ń tàbùkù Islam pẹ̀lú gbogbo àwọn rọ́bìṣì tẹ̀ ń ṣe subhanallah wèrè ẹ wàá gba gbogbo àwọn tí ò tiẹ̀ fẹ́ ti Islam yẹn náà tẹ́lẹ̀ ẹ gbà wọ́n láàyè kàn wọ́n mú Islam ẹ lọ sí under comment section wọ́n ní wèrè ní sí Islam náà tẹ́lẹ̀ subhanallah ẹ jẹ́ kàn máa pe gbogbo àwọn wèrè bó láti wá ẹ lọ ṣètò àwọn nǹkan tẹ́ ń ṣe yìí àwọn nǹkan tẹ́ ń ṣe yìí ẹ̀ ń ba Islam jẹ́ fún wa ní wallahi kò dé make sense ọ̀pọ̀lọpọ̀ làwọn èèyàn tó ti gbé fídíò yìí ń sìn tán ti ní pé ẹ wò ó ṣe mo sọ fún yín pé Islam yẹn ẹ̀sìn wèrè ni àwọn wèrè ló máa ń ṣe àwọn tí ò lọ́pọlọ ni òun làáfà yìí ti confirm ṣe subhanallah ẹ dákun ẹ try ẹ máa lo ẹ̀kọ́ sí gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe wallahi kí ni yẹn ò fọ́ ni òun kàn fọ́ ní ìṣẹ́mi